Àwọn agbésùmọ̀mí ni wọ́n ti ń yẹ̀yẹ́ ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kebbi. Àkúkú ìjòyè ó kúkú sàn ju ẹnu mi ò kálù lọ, òun náà ni ọ̀rọ̀ yìí látàrí fọ́nrán kan eléyìí tí ó ti jáde lásìkò yìí níbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń tẹ́ńbẹ́lú ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n sì ń fi ẹnu yẹ̀yẹ́ rẹ̀ látàrí bí wọ́n ti pé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n fi sílẹ̀. Òun náà ló jẹ́ wípé kì í ṣe pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àbí àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n wá láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún, bí ó ṣe pé àwọn fi wọ́n sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn. Nínú ọ̀rọ̀ tí ó kọ jáde, òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti iléeṣẹ́ ààrẹ ti sọ di mímọ̀ wípé ìjọba orílẹ̀-èdè yìí àti àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn ajínigbé lọ rèé jí gbé ní ìpínlẹ̀ Kebbi padà báyìí, tí wọ́n sì pé àwọn ọmọ òun náà ti padà sọ́dọ̀ àwọn òbí wọn. Nínú àtẹ̀léde náà láti ríbi tí Ààrẹ Bọ́lá Tinubu ti ń kí àwọn ọmọ òun káàbọ̀, tó sì pé àwọn ọmọ òun náà ni ó jẹ́ wípé wọ́n padà sọ́dọ̀ àwọn òbí wọn. Nínú èsì eléyìí tí àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n jí àwọn ọmọ òun gbé wá fi léde, òun náà ni wọ́n ti ṣe lálàyé nínú fọ́nrán kan wípé ìjọba orílẹ̀-èdè yìí àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò òun náà kọ́ ni wọ́n wá láti dóòlà àwọn ọmọ òun, bí ó ṣe pé àwọn yọ̀ǹda wọn. Lára fọ́nrán ọ̀hún òun náà ni àti rí àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n dìkáká dìkùkù nínú aṣọ iléeṣẹ́ ọmọ ológun, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bi àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún léèrè wípé látọjọ́ tá a ti jí yín gbé, ǹjẹ́ rí ọkọ̀ ojú òfurufú kan tó wá láti dóòlà yín? Tí àwọn akẹ́kọ̀ọ́ náà sì pé rárá. Wọ́n tún bi àwọn akẹ́kọ̀ọ́ náà léèrè wípé ǹjẹ́ láti ìgbà tẹ́ ẹ ti jí yín gbé, ẹ rí ẹnikẹ́ni kó wá bí yìí láti pé òun fẹ́ gbà yín sílẹ̀? Bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tún dáhùn pé rárá. Lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún náà ni èyí tó jẹ́ olórí fún àwọn agbésùmọ̀mí ọ̀hún, ẹni tí ó ń ṣe fọ́nrán náà wá sọ di mímọ̀ wípé ó wu àwọn láti inú ọkàn àwọn, àti pé àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ìpàdé àlàáfíà tó wáyé láàrin àwọn àti ìjọba, òun náà ló jẹ́ káwọn ó yọ̀ǹda àwọn ọmọ ọ̀hún. Kì í ṣe pé bóyá àwọn ọmọ ológun àbí àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n wá láti wá dóòlà àwọn ọmọ náà. Ó tún ṣe lálàyé nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti pé ìṣàkóso Ààrẹ Bọ́lá Tinubu òun náà ni kò káàtó tó láti wá ṣe bẹ́ẹ̀ kó dìgbòlu ẹgbẹ́ àwọn agbésùmọ̀mí láti gba àwọn ọmọ náà kúrò ní àkàtà wọn.